àgbàlá ayé, ẹ̀yin abiyamọ ayé lórúkọ Jésù, ẹ̀ ní fẹ̀yìntì ṣùgbọ́n ẹ̀ ní mọ bójú ọmọ, ẹ̀ ní tẹ́nìtì kà ò ní tẹ́nìtì, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dáàdì mi, ẹ̀yin olówó ayé bọ̀rọ̀ kìíní ìlú, ẹ wo dọ̀bálẹ̀ mi, dọ̀bálẹ̀ nítorí ta ni mo ṣe dọ̀bálẹ̀ nítorí Tóbi special ọmọ yìí, ọmọ olóògbé yìí, ó ṣe bá ń wá ògbó fún, ó ti ní ògbó títí ẹ̀, ó ti dàmú tó fẹ́ yà láyé, ó ti dàmú tó fẹ́ dà láyé, kò ń ṣe pé mò ń wá, ṣùgbọ́n nígbà tí mo rí Tóbi, wọ́n wá gbé sórí ọ̀kadà, kó tó wọ́lẹ̀ lórí ọ̀kadà, ìríra yìí pọ̀, wọ́n wò pé ọmọ yìí, ẹ̀mí Ọlọ́run wà tó wá pé mo dé Arole gbogbo ọmọ yìí, ó ń dàkún gidi, nítorí pé ẹ̀mọ̀ kò ní ìpèníjà ọwọ́ àtẹsẹ̀, ẹ wá jọ, àkọ́kọ́ mo kí Ọlá best ní agbára Ọlọ́run ní àwọ̀ rẹ̀ ò ní já lójijì, ó ò ní jẹ́ ní àná, Ọlá best kíbi tó bá dé ayá máa fẹ́ títí ẹ̀, nítorí ìwọ ló jẹ́ ká mọ Tóbi special, ìwọ ló jẹ́ ká mọ Tóbi, mo lè gbàdúrà gbogbo ló wáyé ọlọ́run àmọ́ mọ́ ẹ̀, níbi tó bá dé ayá máa fẹ́ títí ẹ̀ látara ọlọ́dà rẹ̀. Now láti mo rí Tóbi special, mo ní ìbànújẹ́ ọkàn, Ọlọ́run dẹ̀ rí mi, tí Ọlọ́run máa ṣe mí ní ọlọ́rọ̀ òwò ní wọn tí Ọlọ́run rẹ̀ sì ní kí máa ṣe orí fún mi, ṣùgbọ́n ẹgbẹ́ àmì ò gbé mo ṣe tún dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan, wọ́n mi dàdí ní tẹ̀wà ní diaspora Nàìjíríà, tẹ̀wà lábúrọ̀d, ọmọ yìí ó jẹ́ kòkòrò last sport, ẹ jẹ́ ká dáwó kára fún ara fún èèyàn kan lè fún un, ṣùgbọ́n ẹnikẹ́ni tí mo bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ̀, mi ò wá òun, ṣùgbọ́n mo wá bẹ̀, mo wá tọrọ wípé kí ẹ jọ kẹgbà mi ràn Tóbi lọ́wọ́, ọmọ yóò ní ìbúwo, mo lè gbàdúrà gbogbo ọmọ tẹ́ bá mi ní oúnjẹ yàn, lọ́dà mi ní ìkìtàsíwé, agbólóhùn bí ọjà ìsìn pìrìsẹ́ńtà, an artist, sí prophet, wá kí èèyàn kan tó jẹ́ pé wọ́n fẹ́ kéèyàn dìde bàbá inú ìjábọ̀ tó ní mọ́ Tóbi jù wọn, mo lè ṣe rí wọn, mo pè ká ṣe Tóbi kí àwọn ará mi. Tóbi, ó ní ìdí mọ́tò. Ẹ̀sà téèyàn bá ti ń kọrin tó ń ṣiṣẹ́ tà ń ṣe, tí ọba tí ìlú mọ́tò kò tí ì pé, not even in his condition. Ìgbà tó sọ àdúgbò tí wọ́n wà lánàá fún mi, wọ́n fẹ́ wá síbí. Àpáta jìnnà sáwọ́ jìnnà. Wọ́n gbogbo olóṣèlú bá débi máa tíráì, ìgbà tó máa gbé tó fi ń lágùn, nira yẹn pọ̀, wòlíì ní ọmọ yìí ó ní ìdí mọ́tò. Torí Ọlọ́run gbogbo ẹ̀yin wòlíì ọlọ́rọ̀ tọ́lọ̀ kẹ́ ká má dàákọ ẹni kankan ẹja ara mọ́tò fún mi, ẹ wá ara mọ́tò fún mi, ọmọ yìí tó náà bá tara yín rí mọ́tò yóò mọ̀ ṣàdúrà fún yín títí láì rẹ̀. Gbogbo ẹ̀yin olórin tó ti dìde, gbogbo ẹ̀yin olórin tó ti dìde tó bẹ̀rẹ̀ o, ní nǹkan kan táwa fẹ́ gbà níbẹ̀, Ọlọ́run rán àwa ni, kò lè sí ẹni tí àwa fà dìde tó padà tọrọ lọ́wọ́ ẹ̀, àdàbí tọ́lọ́wọ́ bá rán wa lóko, ṣùgbọ́n bí mo ṣe rí ọmọ ìdáná ìbànújẹ́ ọkọ̀ tí mo ní ni pé inú ìnira ló fi rìn ẹ̀wọ̀n walking stick lọ́wọ́ ẹ̀. Tóbi kọ́ńtà àwọn èèyàn kọ́ mọ̀ pé wọ́n ní wọ́n jẹ́ pé bébí là gbé wa. Mo dúpẹ́ pé mo rí àánú gbà, mo dúpẹ́ pé mo rí àánú gbà, nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Àní mo dúpẹ́ pé mo fàánú gbà mí o, Ọlọ́run. Mo dúpẹ́ pé mo fàánú gbà mí o, nítorí kì í ṣe gbogbo ènìyàn. Tí ọwọ́ yẹ pé ọwọ́ yín wà lára rẹ̀, ọwọ́ mi sì wà lára rẹ̀ báyìí, ẹ̀rí tó bí ṣe ń kọrin yẹn bẹ́ẹ̀ lára rẹ̀ olùdó. Kì í ṣe ẹni tó yẹ kó máa lọ kọrin láì tó tún wá kọrin tán, ó tún wá ẹsẹ̀ wọ mọ́tò. Ẹja ń lọ Sọ́lọ́ tó pàmò yìí. Nọ́mbà mi rí 081 081 081 081 19 19 46 46 41. 41 Àtúntò mi lẹ́ẹ̀kan sí 081 081 09 09 19 19 46 46 41. 41. Nọ́mbà tèmi 0802457
8306 ẹ̀sọ́ nọ́mbà yẹn bá mi. 08065352473. Ẹ pè nọ́mbà yẹn. Lórí screen yìí, á fi àkáǹtì nọ́mbà rẹ̀ síbẹ̀. Gbogbo nǹkan tó bá wọlé, a promise pé gbogbo ẹ̀ la máa jẹ́ ká ní disappoint. a máa ṣọ́ dé tí. Àwa náà máa dà sí o. A dà sí tí mo ní màá fi sí o. A máa fi mo ṣe bá wá ṣe á ṣe tipa náà. Á lè pẹ́ yín olùrànlọ́wọ́ àjọ ẹ máa ràn mí lọ́wọ́ ojú ò ní tì í.